الرحمن الرحيم. الحمد لله الذي جعل المقامات لها للكرامات حمدا يزلفنا إلى مقام الأسنى ويتئفنا ببركات أسمائه الحسنى والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم نور الدارين ووارث الكونين وسيد الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وصحابه ومن نهج مسلكه إلى يوم الدين آمين. آمين. Ada ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A fi Ọlọ́run kí alayé lọ́run ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run wọlé ànábì. Gbogbo àwọn ẹnìrè tí wọ́n jẹ́ àmọ́ Ọlọ́run àtànábì. Ọlọ́run bá lékún kẹ́ wọn. Àmín. Bá lékún gẹ́ wọn. Àmín. Bisimilahi kul huwa Allah. Bismillahir rahmanir rahim. Kul huwa Allah. Allahu samad. Mo kí kalẹ̀ gbogbo àwọn ẹni Ọlọ́run. Mo kí ìjókòó yìí. Mo kí ẹni tó tóbi tó sọ ìjókòó yìí di ìjókòó tí tóbi. Àwọn náà ni Maulana Sheikh Ahmadul Muqtaru. Adamallahu hayatakum. Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. Àmín. Títóbi yín ló dá mi jókòó. Inna li kulli adhamatin sirran. Dodo títóbi láyé ní mọ́ láṣìírí. Má wádìí kí ló dé tí lábẹ́ àfi tó báwọn. Àṣírí títóbi ẹni kó wò. Tó bá ti lọ wo àṣírí títóbi àwọn èèyàn ò ní fi orí wé orí. Sheikh Ahmadul Muqtaru bí ẹ bá wo àṣírí títóbi yín kò ní forí ẹ̀ wé orí yín tó bá fi wé yóò fọ́. Títóbi tiyín yìí títóbi ẹ̀san ni tẹ̀san bá ti dé wọn kì í pa ẹ̀san gbogbo nǹkan lèyàn lè pa èèyàn kì í pa ẹ̀san ẹ̀san àwọn èèyàn kan ní yín iṣẹ́ àwọn èèyàn kan ní yín tẹ̀sùbà yín kọ́ iṣẹ́ àwọn èèyàn kan ní gbogbo àwọn èèyàn náà ni wọ́n fẹ́ dà bẹ́ẹ̀ ti dà láyé yìí wọ́n wá ń wá síbi oríṣiríṣi nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíì wá síbi àǹtú ó hàn tú títí ẹ̀yìn rẹ̀ tẹ̀ síbi àǹtú ẹlòmíì wá síbi tẹ̀sùbà ó pe orúkọ wọn àlìjànú títí wọ́n padà ná bọ́ta ní òun náà ni ẹlòmíì wá síbi sọ́ọ̀bùnù ó wẹ ọṣẹ títí ó ṣáàbà lásìkò tí èrè kó ewu náà ni àmọ́ ń tẹ̀mí lọ gbójú wò lára títóbi yín láàrin ìṣẹ́jú méjì òun ni ọ̀rọ̀ àfáàgbà kan tó lọ bá àfáà tó kọ́ ní kéwú ó lọ bá àfáà rẹ̀ pé yá sayyidi dullani ala ismillahi al-azami ó ní wo àfáà mi dullani ala ismillahi al-azami ó ní mo fẹ́ kọ́ fi mí lẹ́sẹ̀ lé náà ala ismillahi al-azami ó kọ́ ọlọ́run tí mo jẹ́ téèyàn fi kéwú tán tí ò ní dààmú mọ́ téèyàn fi kéwú tán tí fi rí kéwú lò bí Maulana Sheikh Ahmadul Muqtaru ó ní dullani ala ismillahi al-azami mo fẹ́ kọ́ fún mi ló kọ́ ọlọ́run tí ń jẹ́ àfáà rẹ̀ wá kọjú sí padà ó fẹ́ máa fún lésì lórí n tó béèrè lọ́wọ́ ẹ̀ àfáà rẹ̀ wá ń sọ fún pé wọ́n máa kéwù mi o ó ní inna ismallahi al-azami aw inna ismallahi al-azama fi mutanawalil jami'i walakinna al-kaseera la yusinuna isti'malahu ó ní inna ismallahi al-azami ó ní ó kọ́ lọ́run tí ń jẹ́ tó ń wá káàkiri yìí fi mutanawalil jami'i gbogbo ẹni tó wà láyé ló ní nǹkan tí yóò sọ ọ́ lóríire nígbà tí ń lo ayé pé ìwọ tí ń lo ayé báyìí àti dá ọ léèyàn gbà nǹkan tí yóò sọ ọ́ lóríire nìyí inna ismallahi al-azama fi mutanawalil jami'i gbogbo ẹni tọ́lọ́ ń dá lọ́run fún ní tí yóò sọ ọ́ lóríire àmọ́ walakinna al-kaseera la yusinuna isti'malahu àmọ́ tí yóò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó jẹ́ èèyàn n tó fà á tọ́pọ̀lọpọ̀ fi kéwọ́n tán tí wọ́n fi ń dààmú káàkiri tí wọ́n dàbí Sheikh Ahmadul Muqtaru ni wípé la yusinuna isti'malahu ń ta fún wọn ni wọn ò mọ́ lò tí ò jẹ́ kí wọ́n ó débi tí wọ́n fẹ́ dé. ọmọ kéwọ́n wá kọjú àfa rẹ̀ padà pé ayakumullah kí wàá nìkan náà àfa rẹ̀ wí fún yín pé inna sidqa ma'allahi fi aqwalika wa nawayaka wa a'malika
innaha miftahun min mafati ismillahi azami. ó ní asídìkọ́ ma Allah kéèyàn ó sòdodo pẹ̀lú ọlọ́run kó fòdodo díṣẹ́ ọlọ́run ìyá miftahun min mafati ismillahi azami ìyẹn gangan ni kọ́kọ́rọ́ tó ju gbogbo àwọn kọ́kọ́rọ́ yòókù lọ min mafati ismillahi azami àṣedòdú àwọn tí wọ́n bí bàbá wa Maulana Ahmadul Mukhtar àwọn àgbàlagbà tó bí wọn òdodo ni wọ́n fi jíṣẹ́ ọlọ́run òdodo tí wọ́n fi jíṣẹ́ ọlọ́run yìí náà ní Sheikh Ahmadul Mukhtar bá ń lẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ kún tó fi rí bó ti rí tó bá rí báyìí kó má bàjẹ́ mọ́ láàmú tọrọ fún Maulana Sheikh Ahmadul Mukhtar gbogbo ẹni tó bá ní ká kó bá mìíràn sí Sheikh Ahmadul Mukhtar tó bá mọ kéwúṣà mọ jẹnu ká mọ̀ sọ pé láásìlì tàtẹ́rì fúlù fi àsùwábì àhàfíyàtìn mọ̀ọ́síyàtìn bìtìrà àzìlẹ̀ àmùdí wà ní àmì Sheikh Ahmadu láásìlì tàtẹ́rì kọ́ ilá àlàlíhùlá abadan wàká sọ̀kàláhù fi dárẹ́yìn bíl karami wàká sọ̀kàláhù fi dárẹ́yìn bíl karami. orin àdúrà tá a máa ń kọ fún bàbá àgbà lámúnigun àgbà ní ń kọ fún yín torí olóko àbá lámúnigun lẹ́yìn náà ń jẹ́ gbogbo ẹni tó bá ń jẹ́ Amadu tí ò bá ṣoríire kódà kì í ṣe Amadu òun kọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ orin àbálàgbàjì lórin náà gbogbo ẹni tó bá ní kakúbà náà Sheikh Amadu pé ibi tí bàbá lágbàjì la fẹ́ o bí ti bàbá lágbàjì la fẹ́ o Sheikh Amadu bí ti bàbá lágbàjì la fẹ́ o bí ti bàbá lágbàjì la fẹ́ o ọlọ́run ṣáà ti gbà fún yín ọlọ́run ṣáà ti ràn yín ṣe kọlọ́hún jẹ́ ẹ̀mí ogun bí ti bàbá lágbàjì la fẹ́ o bí ti bàbá lágbàjì la fẹ́ o bí ti bàbá lágbàjì la fẹ́ o ọlọ́run ṣáà ti gbà fún yín ọlọ́run ṣáà ti ràn yín ṣe kọlọ́hún jẹ́ ẹ̀mí ogun bí ti bàbá lágbàjì la fẹ́ o bí ti bàbá lágbàjì la fẹ́ o bí ti bàbá lágbàjì la fẹ́ o ọlọ́run ṣáà ti gbà fún yín ọlọ́run ṣáà ti ràn yín ṣe kọ́lọ́hún jẹ́ mi ogun bí ti bàbá lágbàjì la hawla wala quwwata. العلي العظيم اهلا وسهلا ومرحبا بكم اجاني صلى الله عليه وسلم bàbá wa Sheikh Ridwanullahi aduma anu Ọlọ́run gbogbo gbà Ọlọ́run masaji mo bayin en sọ pa anu Ọlọ́run ẹ̀san ni bàbá wa Sheikh Ahmad al-Mukhtar pé ẹ̀san ò sì ṣe pa ẹ̀san lẹ́yìn náà tí ò ṣe pa Ọlọ́run mo pa yín ẹ ṣe àmín fún wọn mo kí afa wa Sheikh Lukman ọmọ ìdùnnú Ọlọ́run jẹ́ kí a rí pé ahlan wa sahlan nísìn báyìí afáwa Abdullatif Al-Lutfi kí àwọn náà wá display bí mínísítà ṣe display lẹ́ẹ̀kan tí afáwa Al-Lutfi bá ṣe tán